Ní alẹ́ òní, ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí sọ wípé àwọn ń gbèrò láti ná bílíọ̀nù 6 dọ́là fún ṣíṣe iṣẹ́ ojú irin. Gómìnà ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn yóò gbé ọkọ̀ dánfó kúrò lójú ọ̀nà ní ìpínlẹ̀ Èkó. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Èkó LASPOTECH ti padà sẹ́nu iṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Yahaya Bello sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí wà lẹ́yìn ààrẹ Muhammadu Buhari. Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wo tẹlifíṣọ̀n Orísun. Ìròyìn jákèjádò ló ń kàn sí yín láti ilé-iṣẹ́ amóhùnmáwòrán Orísun. Bola Akínbọ́lá lóníròyìn yín fún ti tàṣálẹ̀ tòní. Ìròyìn ọ̀rẹ́ bí ó ti máa mú wá fún yín. Ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn ń gbèrò láti ná bílíọ̀nù 6 dọ́là fún ṣíṣe ojú ọ̀nà ààyè ojú irin láti Ìbàdàn sí ìlú Ìlọrin, sí Minna àti sí ìpínlẹ̀ Kano fún ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ ojú irin ní orílẹ̀-èdè yìí, Nigeria Railway Corporation. Mínísítà fún ètò ìrìnnà Chibuke Amechi ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé alágbolé tó wáyé ní ìlú Ìlọrin. Ó sọ wípé owó tí wọ́n nílò fún iṣẹ́ àkànṣe ojú ọ̀nà irin ti ìpínlẹ̀ Èkó sí Ìbàdàn yóò jẹ́ bílíọ̀nù 1.5 dọ́là náírà tí ètò ẹ̀yáwó ti orílẹ̀-èdè yìí bá rí gbà láti orílẹ̀-èdè China ni wọn yóò fi ṣe ojú ọ̀nà irin ọ̀hún. Amechi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé látàrí kíkọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè yìí láti bu ọwọ́ lu ẹ̀yáwó náà ló mú kí iṣẹ́ náà fà sẹ́yìn díẹ̀, pẹ̀lú àrọwà sí ilé ìgbìmọ̀ aṣòfin láti bu ọwọ́ lu ẹ̀yáwó náà láti lè fi ṣe ojú ọ̀nà ojú irin tí yóò tún jẹ́ ọ̀nà kan láti pèsè iṣẹ́ fún àwọn tí kò ní iṣẹ́. Ẹ̀wẹ̀, mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà Alhaji Lai Muhammed wá ké sí àwọn tí wọ́n ń gbé epo yẹnu wípé ogun ẹlẹ́sìnmẹsìn lè bẹ́ẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè yìí wípé kí wọ́n tú èrò wọn pa. Níbi ìpàdé alágbolé ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Kwara ni mínísítà fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n Isaac Adéwọlé sọ wípé ìjọba àpapọ̀ ti rí ètò ẹ̀yáwó gbà tó wọ 500 mílíọ̀nù láti gbọ́ bùkátà ètò ìlera wípé ní ọdún 2015 mílíọ̀nù 200 náírà ní ìjọba àpapọ̀ pín sí gbogbo ìpínlẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ ètò ìlera, pẹ̀lú àfojúsùn láti ṣe àtúnṣe sí àwọn ilé ìwòsàn kéékèèké àti ilé ìwòsàn gbogbogbò kí ètò ìlera lè túbọ̀ wà ní àrọ́wọ́tó àwọn aláìsàn. Àwọn alákòóso tó kù tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún láti rí alákòóso kékeré fún ètò ìṣúná àti àlàkalẹ̀ Zainab Ahmed, fún ọ̀rọ̀ omi Suleiman Adamu, mínísítà kékeré fún ọ̀rọ̀ ìwakùsà Abubakar Bawa Buyari àti alákòóso fún okòwò àti ìdásílẹ̀ Aishat Abubakar. Adelé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ẹ̀hónú hàn lórí ètò ọrọ̀ ajé tó dẹnukọlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí àti bí ebi ṣe gba gbogbo orílẹ̀-èdè kan wípé gbogbo ìfẹ̀hónúhàn wọn ni ìjọba àpapọ̀ yóò gbé yẹ̀wò ní kíákíá. Nínú ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò, ó sọ wípé ó jẹ́ nǹkan tó mú ìjọba lóòkan àyà wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni ó ń kérora tí ọ̀pọ̀ sì ń kú sínú ebi àti ìṣẹ́ tó gbòde kan. Ọ̀ṣínbàjò wá sọ wípé ìjọba ti gbọ́ èrò ọkàn wọn wípé láìpẹ́ ohun gbogbo yóò rọrùn fún wọn àti wípé ohun tí kò tó ó ń bọ̀ wá ṣẹ́kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé ti sọ ìpinnu rẹ̀ láti gbé ọkọ̀ akérò tí gbogbo ènìyàn mọ̀ sí dánfó kúrò lójú ọ̀nà ní ìpínlẹ̀ Èkó kí ojú ọ̀nà ọ̀hún lè fi àyè gba àwọn ọkọ̀ ìgbàlódé tí yóò mú kí lílọ àti bíbọ̀ rọrùn ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà tó tún sọ wípé ìṣèjọba ọ̀hún yóò rí dájú wípé ó mú ètò àti òfin tó de ètò gbálẹ̀-ń-gbàtà fìdí múlẹ̀, eléyìí tí yóò mú kí agbègbè ìpínlẹ̀ Èkó wà ní ìmọ́tótó láì fi ẹrù náà sí ọrùn àwọn ọmọ ìpínlẹ̀ Èkó
nípa sísan owó orí ní tipátipá. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ nípa mímọ rírì àwọn olùdarí ẹlẹ́ẹ̀kẹrìnlá irú rẹ̀ tí ó wáyé ní gbàgede Muson ní Oníkan pẹ̀lú àkọlé gbígbé papọ̀ lónìí àti ìdojúkọ ọjọ́ ọ̀la ilẹ̀ adúláwọ̀, gómìnà Ambode sọ wípé ipò tí ìpínlẹ̀ Èkó wà kò dáa rárá, eléyìí tí kò buyì kún irú ìpínlẹ̀ ńlá báyìí, wípé láìpẹ́ láì jìnnà àwọn ọkọ̀ tí yóò máa kérò ni àwọn yóò pèsè síbi gbogbo ní ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ gómìnà ọ̀hún, ó ní ó jẹ́ nǹkan ìtìjú fún òun wípé tí òun bá jí ní àárọ̀ tí òun sì rí irúfẹ́ àwọn ọkọ̀ dánfó, ọ̀kadà àti àwọn ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí gbogbo ènìyàn mọ̀ sí kẹ̀kẹ́ márúwá ní ìpínlẹ̀ náà, tí àwọn sì pè ní ọ̀kan gbòógì nínú gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀, wípé eléyìí ó máa ń kan òun ní ominú. Ẹ̀wẹ̀, Ambode ò ṣàìsọ wípé òun ti rí ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí, nítorí náà ni àwọn ṣe gbé ìgbésẹ̀ àti fi òfin dé àwọn ọkọ̀ dánfó nínú ọdún yìí kí ohun gbogbo lè lọ nírọ̀wọ́ nírẹsẹ̀, pàápàá kí ṣíṣe òwò lè túbọ̀ rọrùn fún àwọn ènìyàn. Lákòótán, gómìnà Ambode ò ṣàìsọ èròǹgbà rẹ̀ sí àwọn iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan tí àwọn yóò gbé ṣe nínú ọdún yìí, bíi ẹ̀ka iná mọ̀nàmọ́ná, ẹ̀ka gbáléǹgbàta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí òwò ṣíṣe lè di ìrọ̀rùn fún àwọn olókoòwò, pàtàkì jùlọ àwọn tí ó ṣetán láti darapọ̀ mọ́ okòòwò ti ìpínlẹ̀ Èkó. Ní báyìí, a ó lọ pàdé Adédayọ̀ Adédèjì bí ó ṣe máa mú ìròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ tó ń rí sí ètò ìdánwò oníwèé mẹ́wàá lápá ìwọ̀ oòrùn adúláwọ̀ tá a mọ̀ sí West African Examination Council (WAEC) ti fọwọ́ sí ètò ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá. Nígbà tó ń gbé pátákó ìfọwọ́sílẹ̀ lé gómìnà lọ́wọ́, alákòóso àjọ WAEC lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà Olútiṣe Isaac Adénípẹ̀kun, ẹni tó darí àwọn ikọ̀ àjọ WAEC wá sí ọ́fíìsì gómìnà nílùú Òṣogbo, ṣàlàyé pé ìdásí gómìnà Arẹ́gbẹ́ṣọlá sínú ètò ẹ̀kọ́ jẹ́ eléyìí tí kò lẹ́gbẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Adénípẹ̀kun fi kún pé àwọn iṣẹ́ àkànṣe kíkọ́ yàrá ìkàwé àwòsífìlà láwọn iléèwé nípìnlẹ̀ Ọ̀ṣun ti pè fún káwọn alámẹ̀tọ́ nídìí ètò ẹ̀kọ́ kí wọ́n kọbi ara sétò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Adénípẹ̀kun tẹ̀síwájú wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ti kópa tó jọjú nínú ìdàgbàsókè ètò ẹ̀kọ́, nínú ìmọ̀ ẹ̀rọ, lórí ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ tá a mọ̀ sí ICT. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ètò ẹ̀kọ́ náà jẹ́ ọ̀nà fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ tó yè kooro lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá ké sí àwọn ìpínlẹ̀ tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣàmúlò ọpọ́n ìmọ̀ nínú ètò ẹ̀kọ́ wọn látàrí pé ètò náà ti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ tí gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá, ó ṣàpèjúwe ọpọ́n ìmọ̀ bí ọ̀nà àbáyọ sí ìmúgbòòrò ọ̀tun nínú ètò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ gẹ́ ló ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ òkèèrè lórí ètò ọpọ́n ìmọ̀. Lákòótán, Arẹ́gbẹ́ṣọlá wá mọ rírì àjọ WAEC lórí dídúró lórí òṣùwọ̀n nínú ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, eléyìí tó ṣàpèjúwe pé àjọ WAEC ti kópa takuntakun lórí mímú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ lápá ìwọ̀ oòrùn adúláwọ̀ àtàwọn ẹkùn tó súnmọ́. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Àbọ̀ ìròyìn láti gbọ́ láti ẹnu Adédayọ̀ Adédèjì láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Polytechnic tó wà ní Ìkòròdú, ti padà sẹ́nu iṣẹ́ ní ọjọ́ Àìkú bí ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ kan èyí tí ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ASUP gúnlé kásẹ̀ nílẹ̀. Ọ̀gbẹ́ni Uthman Ọláyínká tó jẹ́ àkọ̀wé gbogbogbò ẹgbẹ́ Academic Staff Union of Polytechnics ASUP ẹ̀ka ti ilé ẹ̀kọ́ LASPOTECH sọ fún àwọn oníròyìn wípé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà ti padà sẹ́nu iṣẹ́ wọn. Bí a ò bá gbàgbé pé ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe káàkiri orílẹ̀-èdè yìí gúnlé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ kan láti fi ṣe ìkìlọ̀ fún ìjọba kí ìjọba lè ṣe ohun tí wọ́n fẹ́, tí ìyanṣẹ́lódì ọ̀hún sì ti parí ní ọjọ́ 5 oṣù kejì yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọláyínká, àwọn akẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ sí ní padà sínú yàrá ìkàwé láti ọjọ́ Ajé, bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tí àwọn olùkọ́ ọ̀hún béèrè fún lọ́wọ́ ìjọba àpapọ̀ kò tí ì tẹ̀ wọ́n lọ́wọ́. Àmọ́ fún àǹfààní àwọn akẹ́kọ̀ọ́
ni wọ́n ṣe padà sẹ́nu iṣẹ́ wọn. Lákòótán, ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà sọ wípé àwọn yóò tún gúnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ bí ìjọba kò bá fi èsì ayọ̀ fún àwọn lórí gbogbo ohun tí àwọn ń béèrè fún. Gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Yaya Bello sọ wípé digbí báyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lẹ́yìn ààrẹ Muhammadu Buhari. Nínú ọ̀rọ̀ tí ó gba ọwọ́ alukoro àti ìkànsára ẹni jáde ìyẹn Kingsley Fanwo sí àwọn ẹgbẹ́ òṣèlú APC sọ wípé gómìnà ọ̀hún ti fohùn léde wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ìgbóríyìn ńlá, pàápàá bí orílẹ̀-èdè yìí ti gba àmì ẹ̀yẹ orílẹ̀-èdè tí ó ní ọ̀wọ̀ jùlọ ní gbogbo àgbáyé nítorí iṣẹ́ ńlá tí ààrẹ Muhammadu Buhari ń gbéṣe bíi gbígbógun ti ìwà àjẹbánu àti àwọn ìwà àìtọ́ mìíràn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí Yaya Bello ti sọ, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ nítorí wípé ààrẹ ń mú òpin bá ìwà jẹgúdújẹrá ní orílẹ̀-èdè yìí. Kò ṣàìsọ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò tó bọ́ lọ́wọ́ gbogbo ìfàsẹ́yìn tó dé bá, pé àpẹẹrẹ leléyìí wípé orílẹ̀-èdè yìí ti fẹ́ bọ́ pátápátá. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tó ń gbépò yẹnu nípa ìlera ààrẹ kí wọ́n lọ so ewé agbéjẹ́ mọ́wọ́ wípé kì í ṣe èyí tó bójúmu rárá, pàápàá sí àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀, wípé ààrẹ fúnra rẹ̀ sọ fún gbogbo àgbáyé wípé òun lọ sí òkè òkun láti lọ ṣe àmójútó ara òun. Kò ṣàìsọ wípé ní kò pẹ́ ààrẹ yóò padà dé sí orílẹ̀-èdè bàbá rẹ̀ ní àlàáfíà tí yóò sì túbọ̀ ṣe ojúṣe rẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Bello wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa gba àdúrà fún àwọn olùdarí wọn dípò kí wọ́n máa sọ ọ̀rọ̀ ìsọkúsọ kiri. Mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá tẹ́lẹ̀rí tó tún jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ti sọ wípé ó jẹ́ ohun tó burú jáì fún ẹnikẹ́ni láti máa ro ikú ro ààrẹ Muhammadu Buhari. Ó tún mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórí ètò ìṣèlú ìpínlẹ̀ Kwara. Ó tún sọ wípé gbogbo kùdìẹ̀kudiẹ tó ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn láti ọdún tó ti pẹ́ kí gbogbo rẹ̀ tó wá kórajọ di ìsinsìnyí. Kò ṣàì fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ìjọba kankan tí yóò pinnu láti fi ìyà jẹ àwọn ará orílẹ̀-èdè rẹ̀ láì nídìí, àti wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kò lè ní lọ́kàn rárá láti fi ayé ni àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ lára. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá, àmọ́ kí wọ́n fi yè dénú torí ìgbàgbọ́ òun ni wípé ọdún 2017 yóò dùn fún àwọn ènìyàn ju ọdún tó kọjá lọ. Nígbà tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí pé awuyewuye ń lọ nígboro wípé òun náà yóò díje dupò gómìnà tako aṣòfin Sàràkí ní ìpínlẹ̀ Kwara, ó sọ wípé òun kò ní irúfẹ́ èrò bẹ́ẹ̀, wípé kò sí ní ọkàn òun nítorí ìpínlẹ̀ Kwara ti ní ètò bí wọ́n ṣe yan adíje dupò gómìnà kọ̀ọ̀kan, àti wípé olólùfẹ́ Sàràkí ni òun ṣe tọkàntọkàn. Ẹ̀wẹ̀, ó pàrọwà pé kí àwọn ènìyàn máa fi àdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ kí ayé lè dẹrùn ní àárín ọdún yìí. Ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi orílẹ̀-èdè Nàìjíríà CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Niger ti pe ìpè sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gba àdúrà fún àlàáfíà ìlera ààrẹ Muhammadu Buhari àti fún ìpadàbọ̀ rẹ̀ sí orílẹ̀-èdè yìí. Alága ẹgbẹ́ CAN ti ìpínlẹ̀ ọ̀hún, ẹni ọ̀wọ̀ Eku Iworan ló pe ìpè yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní olú ìlú ìpínlẹ̀ Niger tí í ṣe ìlú Minna. Masaya sọ wípé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ìwé Bíbélì kọ́ àwọn, wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa gba àdúrà fún àwọn olùdarí wọn lóòrèkóòrè. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní Ọlọ́run ló fi ààrẹ Buhari ṣe olùdarí wa, wípé fún ìdí èyí kí olúkúlùkù ọmọ orílẹ̀-èdè yìí máa gba àdúrà fún ààrẹ ní ìgbàkúìgbà kí Ọlọ́run fún ní okun àti agbára.
pàápàá kí ọmọ orílẹ̀-èdè yìí gbà ládùúrà wípé kí Ọlọ́run fún ààrẹ ní àlàáfíà tó péye àti kí iṣẹ́ rere tí ó ti ń gbéṣe má bàa parẹ́ rárá. Matthias rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wà ní òṣùṣù ọwọ̀ àti láti ní èròǹgbà rere sí ìṣèjọba ìṣẹ̀yí. Bákan náà ló tún sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lójú lalákọ̀ọ́fín ṣọ́rí wípé kí wọ́n máa fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ní ìròyìn tó múnádóko, èyí tó lè ràn wọ́n lọ́wọ́ láti gbógun ti ìdojúkọ tàbí ìpèníjà kankan ní ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wà ní òṣùṣù ọwọ̀ láì fi ẹ̀yà tàbí ẹ̀sìn kankan ṣe, wípé kí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè tòótọ́ nípa wíwá ìlọsíwájú, ìrẹ́pọ̀ àti àlàáfíà orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ọ̀nà láti túbọ̀ pèsè ètò ìlera tó kún ojú òṣùwọ̀n ní tòrótìbù ìpínlẹ̀ Bauchi, pàápàá jùlọ àwọn tí ogun Boko Haram sọ di aláìnílé lórí mọ́ láti ọwọ́ àwọn dókítà láti ìpínlẹ̀ tó súnmọ́ wọn, gómìnà ìpínlẹ̀ Bauchi Muhammed Abubakar ti ké sí àwọn dókítà tí wọ́n wá láti ìpínlẹ̀ mìíràn láti wá ṣe ìrànwọ́ fún àwọn tí wọ́n farapa láti padà wá sí ìpínlẹ̀ náà fún ṣíṣe ìtọ́jú àwọn aláìsàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wọn. Gómìnà ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí ilé ìwòsàn àkànṣe iṣẹ́ ní Bauchi àti ilé ẹ̀kọ́ni nípa àwọn nọ́ọ̀sì àti àgbẹ̀bí, fi àìdùnnú rẹ̀ hàn lórí bí ìṣèjọba tó kọjá ṣe kọ̀ láti kó àwọn ohun ìtọ́jú sí àwọn apá ibì kan nínú ilé ìwòsàn tí wọ́n kọ́. Gómìnà Abubakar tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun rántí lásìkò ìṣèjọba tó kọjá ṣe ìlérí láti ra àwọn ohun irinṣẹ́ sí àwọn ilé ìwòsàn, ṣùgbọ́n kò sí ohun tó jọ bẹ́ẹ̀ lásìkò àbẹ̀wò sí ilé ìwòsàn náà. Gómìnà Abubakar wá ké sí kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà, dókítà Halima Mukadas, láti ké sí àwọn dókítà tó kù láti ìpínlẹ̀ mìíràn tí wọ́n sì ṣe ìlérí ìrànlọ́wọ́ láti padà sí ìpínlẹ̀ Bauchi, nítorí àgbájọwọ́ la fi ń sọ̀yà kí ètò ààbò àti ìlera tó péye wà fún àwọn tí wọ́n ṣe kòǹgẹ́ ìkọlù Boko Haram. Ní báyìí, a ó lọ pàdé Ọlámìkúnlé Ọláolú láti ìpínlẹ̀ Ondo bí ó ṣe máa mú ìròyìn tí ó ní fún wa láti ìpínlẹ̀ náà. Lórí àìgbọ́ra-ẹni-yé òun rògbòdìyàn láàrin àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo àti gómìnà ìpínlẹ̀ náà dókítà Olúṣẹ́gun Mímíkò ló mú kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ẹ̀ka ìpínlẹ̀ Ondo ké gbàjarè wípé ẹgbẹ́ APC ló jẹ́ ẹgbẹ́ òṣèlú tó yáyí bíbire òun ọmọlúàbí tí kò mú jàgídíjàgan lọ́wọ́. Ẹni tó sọ̀rọ̀ ẹ́ di mímọ̀ ni igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo, onímọ̀ ẹ̀rọ Adétìmẹ́yìn nílùú Àkúrẹ́, pẹ̀lú àwọn oníròyìn wípé ṣíṣe àkọlù tí àwọn ọmọ gànfẹ́ ṣe àkọlù sí dókítà Olúṣẹ́gun Mímíkò lákòókò tó ń kọ́wọ̀ọ́rìn pẹ̀lú àwọn alábàáṣèjọba rẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC kò mọ nǹkan kan nípa rẹ̀. Àkọlù látọ̀dọ̀ àwọn ọmọ gànfẹ́ ọ̀hún ó ní onímọ̀ ẹ̀rọ Adétìmẹ́yìn ní ọ̀rọ̀ àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo pẹ̀lú gómìnà Olúṣẹ́gun Mímíkò ló wà láàrin àwọn méjèèjì tí ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú aláfojúsùn fún ṣíṣe àtúnbí ìpínlẹ̀ Ondo fún àwọn ará ìlú tí wọ́n dìbò wọn ní wìtìwìtì fún amòfin àgbà nílẹ̀ yìí Ọdúnayọ̀ Olúwarótìmí Akérédolú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, igbákejì gómìnà tuntun nípínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Agbọ́lájàyé tó ti fìgbà kan jẹ́ ọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí nílùú Àbújá ní ọ̀rọ̀ ilé aṣòfin ni kò jẹ́ kàyéfì sí òun, àti wípé tí àìgbọ́ra-ẹni-yé bá wáyé ó ní ọ̀nà àbáyọ, ó ní wọn yóò wá, ṣùgbọ́n kì í ṣe kí wọ́n máa dìlé ẹgbẹ́ òṣèlú kan tàbí èkejì lórí. Ọlámìkúnlé Ọláolú ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Àkúrẹ́ tó ń ṣolú ìpínlẹ̀ Ondo fún iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti sún ìgbẹ́jọ́ èyí tí olóyè Umaru Dahiru pè wípé kí wọ́n fagilé yíyan gómìnà Aminu Tambuwa gẹ́gẹ́ bí adíje dupò gómìnà ọ̀hún
lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nínú ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ náà ní ọdún 2015. Dahiru tún rọ ilé-ẹjọ́ gíga náà láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lórí ètò ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress, gómìnà Tambuwal kò yẹ ní ẹni tó tún yẹ kí ó padà gẹ́gẹ́ bí adíje dupò gómìnà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Sokoto nínú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2015. Yàtọ̀ sí eléyìí, Dahiru tún rọ ilé-ẹjọ́ gíga ti ìjọba tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò tọ̀nà fún àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC láti kéde ẹnikẹ́ni gẹ́gẹ́ bí adíje dupò gómìnà nígbàtí yíyan irú ẹni bẹ́ẹ̀ tako òfin àti ìlànà ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú náà. Àmọ́ lẹ́yìn gbogbo eléyìí ni Dahiru gba ọwọ́ agbẹjọ́rò rẹ̀ Ikoro sọ̀rọ̀ wípé ó ní àtúnṣe àti àyẹ̀wò kan tí ó fẹ́ wáyé lórí ẹjọ́ tí òun pè. Bẹ́ẹ̀ ni òun àti agbẹjọ́rò rẹ̀ sọ wípé àwọn ti kọ ìwé kan sí ilé-ẹjọ́ ní ọjọ́ 21 oṣù kìíní lórí rẹ̀, èyí tó sì mú kí adájọ́ Gabriel Kọ́láwọlé sún ẹjọ́ ọ̀hún síwájú. Ẹ̀wẹ̀, àwọn agbẹjọ́rò gómìnà Tambuwal náà, Jibrin Okutepa àti Sunday Ahmed náà sọ wípé àwọn ti kọ̀wé tako ìpè náà. Ní báyìí, ìròyìn ìdókòwò òní a fẹ́ lọ gbọ́. Àwọn ilé-iṣẹ́ epo tó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè yìí ni àwọn aṣòfin sọ wípé àwọn yóò pè lẹ́jọ́ lórí bí wọ́n ti ṣe gbogbo iṣẹ́ wọn láti bí 20 ọdún sí àsìkò tá a wà yìí. Aṣojú Raphael Igbokwe tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Imo àti alága ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti gbé ìgbìmọ̀ titun kan kalẹ̀ tí yóò ṣe àyẹ̀wò lórí bí wọ́n ti ń ta epo láti inú ẹ̀rọ tó ń tà á ní àwọn ilé epo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ níbi ìpàdé kan l'Àbújá, ó fún àwọn ènìyàn ní ìdánilójú lórí ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní òun fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìdánilójú pé ìgbìmọ̀ yìí yóò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí bí àwọn kan ti gbàgbọ́ wípé àwọn ju òfin lọ àti wípé àwọn mọ tìfun tẹ̀dọ̀ òfin tó sọ wípé kì í ṣe ojúṣe àwọn láti sọ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ní àwọn ilé-iṣẹ́ wọn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, eléyìí tó sì ń fa kùdìẹ̀kudiẹ sí ẹ̀ka tó ń ṣe àmójútó sí ẹ̀ka epo rọ̀bì àti gbogbo ohun tó jọ mọ́ ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè yìí láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn. Ẹni tó jẹ́ olùdarí ilé-iṣẹ́ Sahara Tad sọ wípé ojúṣe ilé-iṣẹ́ náà ni láti mú orúkọ rere tí orílẹ̀-èdè yìí ní gbin ilẹ̀ sí. Gẹ́gẹ́ bí Cole tí ó jẹ́ olókoòwò epo bẹntiró ti sọ, ó ní gbígbé orúkọ rere orílẹ̀-èdè yìí lọ sí ti ipò àgbáyé jẹ́ èyí tí ó jẹ́ ọ̀kan lára àfojúsùn àwọn ní ilé-iṣẹ́ náà. Cole tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpàdé láàrin àwọn àti ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró orílẹ̀-èdè yìí NNPC máa ń wáyé lóòrèkóòrè àti wípé àlàkalẹ̀ wà fún iye epo tí òun lè gbé fi ránṣẹ́ láti òkè òkun wọ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Kalẹ̀ Akínbọ́lá fún tẹlifíṣọ̀n Orísun. Kò jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn ìdókòwò wa fún ti sáà tòní. Elijah Adégòkè ń bẹ lójú òpó láti mú ìròyìn eré ìdárayá wá fún wa. Ẹ kú kalẹ̀. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé FIFA láìpẹ́ yìí ti sún òfin ìfòfindeni síwájú lórí àwọn adarí 5 kan tí wọ́n dá rògbòdìyàn sílẹ̀ lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ àjọ FIFA tó ń rí sí ìbáwí ló kéde ìsúnsíwájú òfòfindeni ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Chris Giwa sí ọdún 5 sí ẹni olóyè Chris Giwa àti àwọn 4 kan ni wọ́n ti sún òté wọn sí ọdún 5 kí wọ́n má ṣe dá sí ohunkóhun tí wọ́n ní ṣe ní ẹ̀ka eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Òǹtẹ̀ ìgbégilé ọ̀hún ló wáyé látàrí bí alága tẹ́lẹ̀rí ikọ̀ Giwa FC ṣe fàkẹ́kọ̀rí wípé
òun lòun jáwé olúborí nínú ìdìbò ààrẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí tó wáyé lóṣù kẹjọ ọdún 2014 lélẹ́yìí tí àbájáde ìbò náà sì sọ wípé ààrẹ Amaju Pinnick ló jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ àjọ NFF ní orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n tí olóyè Giwa dá wàhálà lẹ̀ lóríṣiríṣi nípa lílọ sí ọ́fíìsì àjọ NFF nílùú Àbújá láti lọ jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ kó tó di wípé kò rí ṣe, pẹ̀lú ìkìlọ̀ láti ọwọ́ àjọ FIFA sún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kankan tí àwọn olórí lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá bá kọ̀ láti yanjú fàákàjà tí ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n olóyè Giwa kọ̀ jálẹ̀ lórí gbígbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́. Ní oṣù karùn-ún ọdún tó kọjá ní àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí fi òfin de olóyè Chris Giwa láti má ṣe dá sí ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí, pẹ̀lú òun àti àwọn alátìlẹyìn rẹ̀ pé kí wọ́n kó àwọn kúrò ní ẹ̀ka eré ìdárayá kó tó di wípé àjọ FIFA gbé igi lé láti má ṣe dá sí ohunkóhun nípa ẹ̀ka eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, látàrí wípé ó gbé ẹjọ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ sí ilé ẹjọ́ tí ń gbọ́ awuyewuye ti àwọn ará ìlú dípò kí ó gbé lọ sí ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé. Bákan náà ní àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ti tún sún òfin láti fi dènì fún Chris Giwa àti àwọn alátìlẹyìn rẹ̀ kó má ṣe dá sí ohunkóhun ní ẹ̀ka eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé láti àsìkò yìí títí di ọdún 5 gẹ́gẹ́ bí òǹtẹ̀ tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé gbé lé. Elijah Adégòkè ló ti jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Ìròyìn eré ìdárayá wa ó ní a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán láti ẹnu Elijah Adégòkè. Ìròyìn wa fún ti tàṣálẹ̀ tòní kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká sọ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. A mú wá fún yín wípé ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí sọ wípé àwọn ń gbèrò láti ná bílíọ̀nù 6 ó lé díẹ̀ dọ́là fún ṣíṣe iṣẹ́ ojú irin. Gómìnà ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn yóò gbé ọkọ̀ dánfó kúrò lójú ọ̀nà ní ìpínlẹ̀ Èkó. Àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Èkó LASPOTECH ti padà sẹ́nu iṣẹ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Yahaya Bello sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí wà lẹ́yìn ààrẹ Muhammadu Buhari. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ wo ìròyìn tí tàṣálẹ̀ tòní, títí tá ó tún máa mú àkọ́tún ìròyìn wá fún yín láti ilé-iṣẹ́ amóhùnmáwòrán Orísun. Àmọ́ kí a tó máa lọ, ẹ jẹ́ ká rántí wípé sísan owó orí ó jẹ́ ẹ̀tọ́ wa, ó sì jẹ́ nǹkan pàtàkì. Nítorí náà, ẹ jẹ́ ká máa san owó orí wa ní gbogbo ìgbà. Á dára fún wa o. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá ló sọ wípé ó dàárọ̀ ká sùn re.